عليكم ورحمة الله وبركاته. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba alágbára, ọba àná, ọba òní, ọba ọ̀la, ọba tí gbére ń bẹ fún, ọba tí nǹkan kan ò ní ṣe, òun náà lọ́ba tí ó máa bẹ gbére. Àmọ́ gbogbo àwọn ẹ̀dá tá a wà láyé ìgbà díẹ̀ la lò ń bẹ, ìgbà díẹ̀ ni. Àmọ́ gbogbo ìgbà tá a bá lò láyé dáadáa ni ká fi ṣe, torí a padà wá di ọ̀rọ̀, Allah akbar. Adé ọpẹ́ fún ọba náà. Àkọ́kọ́ mẹ́mú kí mo ṣe àdúrà fún gbogbo àwọn àfáà wa látòrí bàbá wa Lámínígun tàná, Ọlọ́run bá ní foríjì wọn. Tòní náà Ọlọ́run jẹ́ mi ogun kí àwọn àfáà wo pẹ́ ń bẹ̀. Lẹ́yìn náà bàbá wa Lágbàjì tàná, Ọlọ́run bá ń foríjì wọn, bá ń yáfi wọn. Tòní náà Ọlọ́run jẹ́ mi ogun. Lẹ́yìn náà bàbá wa Ṣéwà Adam Lágége tàná, Ọlọ́run bá ní kẹ́ wọn, bá ní foríjì wọn. Àlùfáà wa Mudirul Markaz, àlùfáà wa Habibullah tí ẹ jẹ́ tòní, Ọlọ́run bá ní yáfi ẹ̀mí wọn, Ọlọ́run jẹ́ mi ogun. Lẹ́yìn náà bàbá wa Kamaluddin Al-Adab tí ẹ ti lọ tàná, Ọlọ́run bá ní kẹ́ wọn, bá ní foríjì wọn. Àwọn àfáà wa tòní tí ẹ jẹ́ àlífà tí ẹ wà ń bẹ̀, Ọlọ́run jẹ́ mi ogun. Lẹ́yìn náà gbogbo àwọn àlùfáà wa Buhari ọmọ Musa, àlùfáà wa àgbà Àṣeyì Buhari ibn Musa, Ọlọ́run bá ní jẹ́ mi ogun. Bàbá wa Sheikh ìmáàmù Ọ̀fà, bàbá wa Lọ́fà ìmáàmù àgbà fún gbogbo ìlú Ọ̀fà yányányá, Ọlọ́run jẹ́ mi ogun. Àti gbogbo àwọn àfáà wa tí mi rántí dákọ, Ọlọ́run má bà nǹkan wọn jẹ́. Lẹ́yìn náà gbogbo àwọn àfáà kéékèèké ẹ jẹ́ á ṣọ́ra, ẹ jẹ́ á ṣọ́ra gbogbo àwọn àfáà kéékèèké. Àtẹnujẹ má fẹ́ pa wá, ẹ má jẹ́ kí àtẹnujẹ ó kó má wá. Àmọ́ lápẹ́lẹ́ mà ibi òkú olókù lẹ́ mà lọ́lẹ́ mà kàbùkù yẹn, ibi òkú olókù. Ẹ̀yin àfáà ràndẹ̀ràndẹ̀, ẹ̀yin àfáà wèrè yìí, ibi tí wọ́n bá pe ní sí là á lọ, ibi tá a bá pe àfáà sí kí ló lọ rèé ṣe ń bẹ̀. Àbí ìyá Wasiu Ayinde kú ẹ̀dẹ̀ lọ́bẹ̀ ẹ wá ń fi yín pa á. Ìyá Wasiu Ayinde tẹ́ ti mọ̀ tipẹ́ ẹ ti mọ̀ wá rẹ̀, ẹ ti mọ̀ ṣe sí rẹ̀, ẹ ti mọ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀, ẹ ti mọ̀ wá rẹ̀, ó wá ń fi yín pa á. Sọ́pẹ̀ yín bẹ̀ ẹ̀yin àfáà alátẹnujẹ òsì wọ̀nyí, ẹ̀yin kan rán dẹran. Ibi tó bá pe àfáà sílẹ̀ àfáà gbọ́dọ̀ lọ. Ìwọ ni kò kú okú kẹ́ ẹ máa kágbádá débẹ̀, gbẹ̀yìn lẹ́wẹ̀ kú, ìyẹn wá jẹ́wọ́, ìyẹn jọ̀wọ́. Tètò súnà ànábì ní káwẹ̀ kú, ṣé gbogbo súnà ànábì la wá lè tẹ̀lé? Ibi tí wọ́n bá pe àfáà sílẹ̀ àfáà gbọ́dọ̀ lọ. Àbí àpè yín lé Ọlọ́run, ẹ̀yin àfáà kéèké, ẹ̀yin àfọ́ olórí burúkú rádaràda tẹ́ máa kó agbádá sọ́rùn káàkiri. Ẹ lọ bí òkú ìyá Wasiu Ayinde, sọ́pẹ̀ yín bẹ̀. Wasiu Ayinde wá ní àwọn àfáà àwọn ògẹnu wa tí a rí pa àkàbùkù, ó pè yín bẹ̀, sọ́pẹ̀ ọ̀ ń bẹ̀, ọmọ àlè sọ́pẹ̀ Wasiu Ayinde pè ọ́, sọ́pẹ̀ ọ̀ ń bẹ̀. Àdẹ̀kúnra wálé kí Wasiu Ayinde yẹn kó máa wáyẹ̀ yé àwọn àfáà. Ẹ̀rí pé ó jẹ́ kóhun náà, ó jẹ́ kí Wasiu Ayinde gan fúnra rẹ̀ kóhun gan máa rò pé ń gbé àwọn bí òun àfáà ló má pàdé òun. Wasiu Ayinde ò mọ̀ pé àfáà ló pàdé rẹ̀, yọ wọ́n bí ọ. Àfáà kan ló ka útúbà fún ọ ló fi lálùbáríkà. Àbí àfáà ló má pàdé rẹ̀. Bó o bá tún lọ náà, Ọlọ́run jẹ́ mi rè ogun, ẹ má sì èmi gbọ́, torí ẹ̀yin wèrè olórí burúkú èèyàn tẹ́ ẹ má sì yàn gbọ́n. Mi ní yóò kú o. Nígbà bá tún wá padà yá, tó bá padà yá tí wọn náà bá rebi àgbáre, torí kò sí bá ṣe ní kúrò láyé. Àfáà ni ó tún sì hàn dé tí kòtò. Ṣé báwọn àfáà náà ni wọ́n Wasiu Ayinde wá ń bú yẹn? Àwọn kan ló ń bú. Ṣé Barrister bá àfáà rí? Ṣé Pasuma bú àfáà rí? Ṣé Saheed bú àfáà rí? Ṣé Sefiu Alao ọmọ ìlú wa ń bẹ̀ ọmọ Abẹ́òkúta só bú àfáà rí? Olórin wo lórí tó bú àfáà rí tí wọ́n ń bú àfáà tó ń yẹ̀yẹ́ àfáà? Wàsíù
Wàsíù Àyìndé ó dẹ̀ mọ̀ mí o so mọ̀ pé ń gbé amọ̀ṣẹ́ rẹ́kọ́ọ̀dù kan níjó ní 2000 so mọ̀ pé ọ̀rọ̀ yẹn wá bá mi lé Wàsíù ọ̀rọ̀ yẹn wá bá mi lé ń gbé àwọn rí mi lọ̀rọ̀ wọn dàrú náà wò pé àfáà lẹ́ni yìí tòótọ́ ìyá rẹ̀ wá kú wá ń yẹ ìgbó jẹ́ pé àwọn àfáà ní alábùkù ni wá sópè yín bẹ́ẹ̀ ààyè tọ́rọ́ ń dẹ̀ tó àwọn àfáà sí ààyè ọ̀wọ̀ ni ààyè ọ̀wọ̀ ni Wàsíù Àyìndé wá ń yẹ̀yẹ́ àwọn àfáà sí àwọn kírísítẹ́nì tí wọ́n yẹ̀yẹ́ pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn àwọn kírísítẹ́nì wọ́n yẹ̀yẹ́ pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn kò sí bí pásítọ̀ náà ṣe lè jẹ́ ìbáàjẹ́ ọmọ kókó bí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tó lọ́wọ́ bí wọ́n bá fẹ́ gbàdúrà wọn kúnlẹ̀ ni wọ́n á kúnlẹ̀ pásítọ̀ á dẹ̀ gbọ́wọ́lé wọn lórí ta ni wọ́n bí dánú àwọn àfáà kó gbọ́wọ́lé nìkan lórí inú àwọn olórí burúkú tá à ń kírun fún àbí taná bí dánú wọn gbogbo àwọn wèrè tá à ń kírun fún mọ́sálásí tá à rí tiwa rò sẹ́rí pé àwa náà la wá bùkù ìyá Wàsíù Àyìndé kú ẹ wá lọ́ọ́bẹ̀ Wàsíù Àyìndé wá ní àwọn àfáà wọn ó gẹnu wá ẹ̀yin wèrè àfọ olórí burúkú ẹ̀yin alábùkù ibi tí wọ́n pè yín bẹ́ẹ̀ ni wọ́n pè yín bẹ́ẹ̀ ṣé bàbá wa Fárúkù Oníkíjìpá ló pè ó pè wọ́n só pè mí ṣé Wàsíù lè pè mí kò lè pè mí kí ló fẹ́ pè mí sí àtàn àfọ́dẹ́ni alikẹ́rìmù yukrimu likẹ́rìmà gbogbo ẹni tí wọ́n bá fi àtọ̀ àpọ́nlé bí omi spam àpọ́nlé gbogbo ẹni tí wọ́n bá fi bí yóò máa pọ́n yẹn lé ni èmi ò tiẹ̀ mọ̀ kó Wàsíù Àyìndé sì ní ìyá láyé mi ò àgbà tí ìyá rẹ̀ kú àsọ ní ìyá láyé ló ń ṣe báwọn ó tún pe president wa bàbá wa Tinubu president Nàìjíríà ó tún ní ìyàwó lè jẹ́ mi ìgbà tí ó ń lo owó fún bàbá wa president Nàìjíríà ó ń lo fún bàbá wa Tinubu ó ń lo owó fún sálápọn lẹ́nu àwọn àfa ìjẹkújẹ ti bàgbé sí yóò kó Wàsíù Àyìndé pé ọmọ ẹ só pé ọmọ ẹ àwọn àfa Al-Qur'ani sì ń bẹ lára wa àdẹ̀pọ́nlé olùwádẹ́ni shahidallahu annahu la ilaha illa huwa wal malaika wa ulul ilmi qa'iman bil qisti qa'iman àwọn qa'iman wá dání sí ṣé qa'iman ni wọ́ òdi ọlọ́mọ wọn pé ọmọ ẹ olóòbẹ̀ ṣé qa'iman ni ọ́ òdi ọlọ́mọ òdi olókù ẹ lọ́ọ̀bẹ̀ wọn pè yín mẹ́ àti ẹ̀ lè lọ kíyàn àmọ́ kì í ṣe bí Wàsíù Àyìndé tá a ti mọ̀ wẹ́ torí kì í salápọ́nlé ó wá ń yẹ̀yẹ́ àwọn àfáà ó láwọn àfáà kan wọ́n nẹnu wá ṣe bẹ́ẹ̀ nẹnu lọ náà ni ẹ wá arábùkù tẹ sí àfọ̀rọ̀ lọ́wọ́ mẹ́ olórí burúkú ẹ̀yìn àfa ẹ̀yìn mọ́ọ̀mù rádaràdá yìí sí àfọ̀rọ̀ lọ́wọ́ mẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe kágbádá lọ náà ni ó dẹ̀ ti yẹ̀yẹ́ ó ní àwọn àfáà wọ́n nẹnu wá wọ́n gẹnu wá àwa la wá jálábùkù yẹn bí sí àfọ̀ òbá ẹ lọ rèé wá sẹ́ẹ̀ iṣẹ́ tèmi ni mò ń ṣe kí n ṣe wáàsí ní sí àfọ̀ ọpẹ́ kí àwọn society muslim àwọn mùsùlùmí kí wọ́n pè mí kí n wá ṣe wáàsí ń bẹ̀ iṣẹ́ tèmi nu tí mo yàn láàyò bọ́lọ̀ ń bá dẹ̀ tún ṣe bọ́lọ̀ ń kọ́lọ̀ ń kó bùn mí lówó kó ṣàánú mi máa tún ṣe bísínẹ́sì mi sí dandan ní sí àfáàní ẹ o bàbá wa Muyideen Bello Qa'iman bil Qisti àwọn Qa'iman nù bàbá wa Shehu Adam Qa'iman bil Qisti bàbá wa Kamaluddin Al-Adab Qa'iman bil Qisti bàbá Alamnigun Qa'iman bil Qisti bàbá Alágbàjì Qa'iman bil Qisti bàbá wa Buhari ọmọ Musa àlùfáà mi àgbà Buhari ọmọ Musa Qa'iman bil Qisti bàbá wa ìmáàmù àgbà Ṣífù ìmáàmù Lọ́fà bàbá wa Lọ́fà Qa'iman bil Qisti bẹ́ẹ̀ náà bàbá wa àfáà ńlá bàbá wa àgbà Shehu Dawud àfáà ńlá àlùfáà wa àgbà dáadáa ẹ má bínú sà Qa'iman ṣé Qa'iman wa kù lára wa àfáà kéékèèké àwa ń yẹ̀yẹ́ káàkiri ẹwà bùkù tí Wàsíù Àyìndé fi kàn wá ẹwà bùkù tó fi kẹ̀yìn àfọ èmi Ọlọ́run kí n tèmi àti ẹ̀ ibi wọ́n bá pè mí sí lèmi ń lọ bí wọ́n bá pè mí sí bàbá wa Lawal bàbá wa Alhaji wa Bashiru Lawal tó rán mi lọ ó mà ibi tó bá pe àfọ ọ̀pẹ sílẹ̀ àfọ ọ̀pẹ máa ń lọ ilé ọlọ́mọ ò jẹ mi lọ́wọ́ àmọ́ bí wá sí kí wọ́n pè mí bẹ̀ ìwọ̀nba kéwú tí ń bá mà kí n dẹ̀ ká fún wọn àbí ṣé wọ́n pè yín lé ọlọ́mọ wọ́n pè yín lé olókùú Wàsíù tẹ wá lọ bẹ̀ ẹ̀yin àfáà rádaràdà olórí burúkú ẹ̀dá yìí ẹ wà àyè tó lọ́run tó wá sí Olúwa ní shahidallahu annahu la ọlọ́run lémi ni ọlọ́run ṣe èmi ni ọlọ́run la ilaha illa huwa kò sẹ́nìkan mọ́ lẹ́yìn èmi ọlọ́run ó wá ní wal màláyíkà àwọn màláyíkà
wa ulul ilmi qa'iman bil qisti lẹ́yìn mi àwọn màláíkà ó kàn àwọn màláíkà aṣọ àpọ́nlé tí ń bẹ lára mi náà ní ń bẹ lára àwọn màláíkà ó wá ní wa ulul ilmi àwọn àfáà qa'iman tí wọ́n dúró déédéé tán èyí lọ bí tán pè wọ́n sí ẹ̀yin rádaràda àfáà tẹ́ lọ bí òkú ìyá Wasiu Ayinde ṣé Qa'iman ni Qa'iman bil qisti ó pè yín bẹ̀ ṣebẹ́mi náà fẹ́ gbọ́wọ́ ni ọwọ́ wọlé ẹgbẹ́ ọwọ́ wọlé Wasiu Ayinde ọwọ́ àbùkù yóò yẹ̀yẹ́ yín omi tó lọ́n fi dá ni kò lè change wàláyé tàlà ṣé Qa'iman ni òkú olókùú ẹ̀dẹ̀ lọ́bẹ̀ ẹ lọ bí òkú ìyá Wasiu bẹ́ẹ̀ náà nílé ọlọ́mọ tá a pè yín sí ibi àwọn ni olórí burúkú yóò lọ jókòó sí lẹ́ẹ̀máa wò haran lẹ́ẹ̀máa wò bí wèrè kí ló dé dandan ní sí àfáàní àwọn kábùkù ẹwà bùkù ọlọ́run ò dẹ̀ fà bùkù kan wá Qa'iman bil qisti Qa'iman ọlọ́run ní àwọn àfáà tí wọ́n dúró déédéé tí wọ́n jẹ aráàmù là ń jẹ nísìn níjọ́ òní láìpẹ́ ibi ọ̀sẹ̀ méjì mo post wá sí kan pé bẹ̀rù ọlọ́run àfáà kan wá pè ní ó wá ń ṣépè ó ní mo láwọn ń gbẹran mọ́ ní tòótọ́ ni ṣé gbogbo nǹkan lèyẹn máa ń gbẹran sí ó wá olórí burúkú mo ní Sharafa ló kọ ẹ̀ mo ní wèrè ní ọ wèrè ó pè mí ó ní mo láyẹ̀ mo ní ẹ̀ ń gbẹran ṣé dandan ni kẹ́ ẹ gbẹran lọ́wọ́ àwọn èèyàn ní tí mo sọ nù kó wá sí tí mo post náà nìyẹn ẹni mo ní èèyàn sọ pé òun ò rí gbẹ̀yà ẹgbẹ̀rún lọ́wọ́ ẹ̀ èèyàn lóhun rí fún ẹgbẹ̀rún lọ́wọ́ ẹ̀ èèyàn lóhun ò tà sí gbogbo nǹkan lẹ́ran ní iṣẹ́ wo lẹ sàdébi pé kẹ́ ẹ máa gbẹran àfà Sharafa sórí pé wèrè ní ọ mo fún ọ̀pẹ́ dúró déédéé ni kò sí tó ṣe bó bá fẹ́ bọ́ sálùkì yá mọ̀ lókù àbí àfà mélòó ló wá pè mí lórí fóònù nísìn ńgbà mo post wá sí yẹn ńgbà mo kọ́kọ́ ṣe kan tí mo post yẹ ẹ máa pè mí ẹ pè mí dáadáa ńgbà mo wá ṣe wá sí mi tó wá taba yín pé ẹ̀yin àfà gbẹrangbẹran ẹnìkan kan ò pè mí àjàfọ̀ wọn tí yẹn sáfà ẹnìkan pè mí láti Amẹ́ríkà ó kí mi dáadáa tó dẹ̀ ni ó sẹ̀ǹdì ẹ̀ sí mi kì í sáfà kódà gan kì í ṣe muslim kírísítẹ́nì ni kí ló dé àwọn àfà tá àpọ́nra wálé àjókòó sáàyè àpọ́nlé bá a délé olókùú àmà àjàsẹ́bà bá a délé ọlọ́mọ tá a pè wá sí láàmà nẹ́rùn òkú olókùú kú sí wọn ni owó àwẹ̀kú ni olórí burúkú àfàṣe wẹ̀kúwẹ̀kú ìwọ́ wá wẹ̀kú láyé ni wọn àyè pè ọ́ sí ibi pọ́fẹ́ sílẹ̀ wọn fẹ́ lọ mọ́kà ibi òkú nìkan ni wọ́n máa ń lọ olùfẹ́ tẹ̀lé súnà wèrè ìwọ́ tẹ̀lé súnà ṣé gbogbo wa la lè tẹ̀lé súnà tán ṣé gbogbo súnà nẹ́bì la lè tẹ̀lé tán àwọn àfa ẹ̀já jókòó láàyè ara wa ká lè bá a lápọ́nlé àwọn pásítọ̀ ṣọ́ọ̀ṣì lápọ́nlé àwọn àfàṣà wa lápọ́nlé àwọn àwòrè tá ń bá tò tí wọ́n jẹ́ mùsùlùmí wọ̀nyí sọ̀rọ̀ ọ̀tá wa ni wà àwẹ̀ ń bọ̀ ní ìsìn tí wọ́n máa pín gàrí wọ́n máa pín ẹ̀wà ibẹ̀dẹ̀ ni àwọn kírísítẹ́nì sì ń náwó sí náà tọ́jú pásítọ̀ wọn lójoojúmọ́ ta ló tọ́jú àwọn àfa àṣebọ́lọ́ ni àwa náà ládẹ yẹ̀yẹ́ a nífẹ̀ẹ́ ara wa kò sí ìfẹ́ láàrin àwọn àfa nígbà tí ò ti sífẹ́ láàrin ara wa bó la ṣe ní yẹ̀yẹ́ ìfẹ́ ń bẹ láàrin àwọn pastors wọ́n wà láàrin ara wọn àwa kò sífẹ́ láàrin wa ẹjẹ́ àjòkó láàyè ara wa wọ́n ní ẹjọ́ ṣókí náà ni mi ní tí mo fẹ́ kájú yín náà lọ shahidallahu annahu la ilaha illa huwa wal malaika ọlọ́ni aṣọ àpọ́nlé sí ń bẹ lára èmi ọlọ́run mo tún fún àwọn màláíkà náà lẹ́yìn náà wà ulul ilmi àwọn àfa kò sí kékeré àfa Wasiu Ayinde kò sí kékeré ńgbà kan bí ọ àfa ló pàdé rẹ o àfa ló ṣàdúrà fún wọn o tó bá tún yá náà kọ́lọ̀ ń jẹ́ mí rẹ̀ ó gùn kó má kú báyìí àfa náà ni ó tún ṣàdúrà àfa ni ó kírun sí ọlá ṣé gbogbo àwọn kábíyèsí wèrè tẹ́ ẹjọ́ ń káàkiri àwọn ni ó kírun sí ọlá irọ́ o àwọn àfa tó ní wọ́n nẹnu wá wọ́n gẹnu wá àwọn náà ló máa kírun sí ọlá àwọn àfa ẹ̀jẹ̀ àjọkù ìjẹkújẹ ẹ̀jẹ̀ àkú omi ìjẹkújẹ ẹjọ́ àwọn àfa ẹ̀jẹ̀ sọ́ra ìjẹkújẹ yìí pọ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀ máa lọ patí lẹ́ẹ̀ máa jó patí lẹ́ẹ̀ kó sí ẹni sọ́wọ́ lẹ́ẹ̀ kó sọ́rùn àwọn àfa lẹ́ẹ̀lẹ́ǹsì OPC wèrè ní wèrè olórí burúkú ẹ̀dá lẹ́yìn àfa yìí ni ẹ̀dẹ̀ ń bá sí àfa jẹ́ bí sí àfọ ò bá rọrùn ẹ máa lọ tapákò ibi tí wọ́n bá pè ní sí ni ẹ lọ ẹjọ́ àwọn àfa ẹ̀jẹ̀ sọ́ra wa Wasiu Ayinde sọ pé ẹ̀yin àfa ẹ̀ nẹnu wa ṣé ẹ̀ wá lẹ́nu lọ ẹ̀jẹ̀ sọ́ra o
ẹja sọ̀rọ̀ ká pọ́nra wọlé o shahidallahu annahu la ilaha illa huwa wal malaika wa ulul ilmi qa'iman bil qisti la ilaha illa huwa ọlọ́run lémi náà ni àtàwọn màláíkà àtàwọn àfa ẹja sọ̀rọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.